ọmọ aládùúgbò ni mí ọmọ Oòduà original ni mí. èmi ní ìyá kan kì mí níbi ìsìn orí mi ń wú ó ní ládé bàbá ò lè yọ mí kúrò nínú Aláàfin ò lè bùdà ó ní tàwọn bàbá mi báwo ó sè é èmi náà máa ń kì ní ọmọ ládé Aláàfin ọ̀ládé adé bàbá mi lọ́gbà tó gbé fáláàfin orí adé ọmọ ládé òbí ọmọ ọ̀pọ̀lọpọ̀ sí lẹ́sìn àdúgbò orí adé òbí ọdún ọdún ẹni láti ní tí àwọn bàbá ìyá mi tí wọ́n wà ń bí àwọn bàbá ìyá mi ti wà ní Ilé Ifẹ̀ yìí tí lè sọ iye ọdún àbúrò ìyá mi lẹ́nu tó jókòó yìí ìgbà tí mo dé mi ní 1985 mo dé sí ìrébù mi mo jẹ ẹgbẹ́ lọ́dọ̀ àwọn bọ́dà mi àwọn fámìlì ìyá mi ni wọ́n lu ṣẹ̀kẹ̀rẹ̀ fún Ọọ̀ni láti ọdún tó ti pẹ́ látàrí bàbá wa Adésọjí Adérẹ̀mí àwọn ọmọ tó kù bí mo sì rẹ́gbọ̀n mo fẹ́ bọ́ sẹ́kún ẹ̀gbọ́n nílé bàbá rẹ lọ́wọ́ mo ti ní ọwọ́ àti pẹ́ wá kí bàbá ẹ̀ mo nígbà tí wọ́n wá wọ́ntẹ́ẹ̀dì mi bàbá mi náà ní bá mi yanjú ẹ̀ òun náà ló lé ẹni tí ó bá mú mi kó mú mi mọ́ Oòduà àwa ń ṣe ìjàngbara torí mo rí pé àwọn ẹ̀gbọ́n mi àtàwọn bàbá mi kan ń bínú kì í dẹ̀ ṣe mi sẹ́mo pé ní táàrí níjọ́ tí bá sọ tẹnu mi ẹ mọ̀ pé kì í ṣe mi ẹni tí bá ń bínú sí mi ó fi ọlá bàbá mi Oòduà ó dáríjì mí ọmọ ẹni ò ní ẹ̀yin ọmọdé ò ní mo rí jẹ ẹ̀yin bàbá wa ní yóò yí lọ́wọ́ kò sí kó ti fẹ́ ṣe tọmọdé bá wà pẹ̀kú tó dájẹ́ tó pẹja tó mú nǹkan ẹ̀jẹ̀ ní ọba pààrọ̀ gidigba dandan ni kó gbé wá káwọn bàbá ẹ̀ mọ́lé mo ti pààrọ̀ gidigba mo dẹ̀ gbọ́dọ̀ gbé lọ bá àwọn bàbá mi mo ti wá gbé lọ bá àwọn bàbá kéékèèké mo wá padà gbé wá sọ́dọ̀ bàbá àgbà olórí oko pátápátá. nígbà tí mo kọ́kọ́ dé mo lọ sí ọ̀dọ̀ bàbá Aláàfin bẹ́ẹ̀ àti ẹ̀ jẹ́ pé a sọ̀rọ̀ púpọ̀ mo wá lọ́dọ̀ bàbá mi Olúgbọ́n ó wá ní bàbá Olúgbọ́n ní Sunday wọlé sí iná so ti dé ọ̀dọ̀ Ọọ̀ni olórí aládé gbogbo wọlé mo sàpọ́mẹ̀t Ọ̀túnba ló fẹ́ mú mi sẹ́ Ọ̀túnba dá Ọ̀túnba ló yẹ kí kábíyèsí máa ń bá wí Ọ̀túnba ní kábíyèsí Ọ̀túnba ló kó bá mi kábíyèsí ọ̀fẹ́ mi Ọ̀túnba mọ̀ mo sọ fún Ọ̀túnba pé ibi tí mo kọ́kọ́ dọ̀ lọ Ọ̀túnba wá ń sàpọ́mẹ̀t ọ̀yẹ̀ àtúmọ̀dọ́ àtúnyẹ̀ ọdún làbẹ́ nígbà ètò àtúwà ṣe àṣeṣí Wednesday Ọlọ́run ní rí bàbá mi ní Ìdírò bí mo ṣe fẹ́ jọ bá ẹsẹ̀ bàbá n bá rí bàbá mi ní bàbá mo ń bọ̀ wọ́n bá ní Wednesday bò mo ní àbọ̀mẹ́ wọ́n ní àti ṣẹ̀ṣẹ̀ tó ń yẹ pé kò ní jẹ́ Wednesday àwọn fẹ́ travel ṣùgbọ́n àwọn pè dandan ni mo gbọ́dọ̀ wá rí àwọn bàbá ẹ̀mí yóò gùn ẹ pè fún wa àwọn kan lè mọ sọ pé bóyá wọ́n fi tọ́ dúdú sínú wọ́n tọ́ funfun kì í sèmi ọmọ Oòduà ni mi ìpinnu ti bí o ìgbà tí gbogbo débi wọ́n pe bàbá mi ní bàbá Ìgbòho ìgbà tí mo wá bàbá mi wá àwọn bàbá gbà mí sọ́dọ̀ torí mo ṣe tẹ̀gbẹ́ ń Gbòho náà ni mo ṣe wá bàbá wọn sáko ń gbà mo bẹ ń jà tí wọ́n ní wọ́n ti wá sùn mò ń lálàrí eégún ni tí bá díjú báyìí eégún mò ń rí bàbá mi sì lórí eléégún òun ni jíwá eléégún wọn lọ bá bàbá sàǹsì bàbá ní èmi sọ fún ọ kí ló ń bẹ eégún fọ aláàlọ́dẹ jẹ́jẹ́ eléégún lọ ọlọ́dà eégún sọ́kadà kí ló wá fẹ́ ṣe sí yòó ilé gbìjà rẹ̀ tí bá gbìjà rẹ̀ mo dalẹ̀ àwọn ọmọ rẹ̀ nìyẹn bàbá mi tó bí mi lọ́sà tọ́fẹ̀ mọ̀ bí mi lọ́sà dé ìlànà bá dé òun fẹ́ bàbá mi sì mọ sọ pé tí n bá ti dẹ́fẹ̀ kí n sọ pé mo ń lọ lé bàbá Ìgbòho ìdẹ́fẹ̀ rí mo dé bàdàn rí èdèbí kankan lẹ́yìn Ìgbòho mo wá ní 20 naira lọ́wọ́ wọ́n wá ní wọ́n wọkọ̀ Ìbàdàn ní 30 naira mo bá dẹ́fà sọ̀rọ̀ tó kó tẹ lóko lórí ẹ́ńjìn ó ló wọn gba 10 naira ọ̀rẹ́ kò burú ó gbé mi dé Ìbàdàn nígbà mo dé Ìbàdàn wọ́n sọ fún dẹ́fà pé ibi tí wọ́n ti ń wọkọ̀ ọ̀fẹ́ mo dé Ìbàdàn rí ó ní lóun ẹjẹ ẹrù ó gbé mi débi ọkọ̀ ọ̀fẹ́ n kò gbé mi débi ọkọ̀ ọ̀fẹ́ ní 20 naira 10 naira lówó kùlàkù mo bá bẹ̀ òun náà ní sẹ́ mo lè jókòó lórí ẹ̀yìn kí àbá ẹbẹ̀ náà mo bá dé ẹni tó gbé mi láti bẹ̀ aláàánú lòun
ó fún mi ní tówẹ̀ tó fi kọ́rùn onígbà tẹ́jì yẹn jó mi ó ní tẹ̀síbẹ̀ mo wá wọ fẹ̀ ní alẹ́ mo balẹ̀ sí mo wá ní ẹ̀sà ilé bàbá Ìgbòho ni mò ń lọ ọ wá ní àwọn Ìgbòho kẹ́ ń gbé ní Ìrẹ́pọ̀ mi èmi ò sì nífẹ̀ẹ́ rí ohun mi lọ bá àwọn ọ̀dà bàbá wa àgbà ń bẹ láyé ńgbà yẹn àwọn náà ń gbé mbẹ bàbá mo bá lé bàbá ní ọmọládìkún bàbá bẹ̀rẹ̀ sí kí mi ọmọládé aláàfin ọ̀ládé mo ní bàbá fi kíkì lẹ̀ kí ló dé mo ní bàbá mi mọ̀ wá mo ti dáná kí ló sì mo ní mo bẹ́ẹ̀ gún jáde o mi wà á rò sùn mọ́ alákàlà ni igun lé mi ní sáà bàbá ní ògbóró kọ́kọ́ jẹun náà àwọn wọlé dé wọn kún mi lóúnjẹ mo jẹun mo sùn bàbá mi dà wọn lè farabalẹ̀ nísàmù kẹjọ ayé bàbá mi ti wá kú ni wọn ní sàfarabalẹ̀ kò kú eyín lè fúnra mi sẹ ẹ mú mi lọ dúró ẹ kí n sàlàyé o ti ń ṣe mí kó síbẹ̀rẹ̀ sí mi lórí kí n mọ padà lọ gbowó padà so wọn á ní ìráyè ní bàbá mi ó ti kó kóun fẹ ó ti kó lọ ìráyè mọ̀nà bí ti ń jẹ́ ìráyè nígbà àbíjọ́ kejì bàbá mú mi lọ bẹ̀ mo rí bàbá mi fẹ́ tó mo rojọ́ bàbá mo ti jà pẹ̀lú eégún wọn ti ń fi eégún lé nǹkan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá bàbá ní àti báwọn aládùúgbò ni ó sì bá wọn bàbá rẹ pé bàbá mi ìwọ lọ fẹ́ kàn bí mi wọ́n jẹ́ nkú ayé o bí mo sì dèrò òru ni mo wá bèrè ìlú yìí mo gbé títí tí mo fi dé èèyàn tí n bá déwájú Oòduà tí n bá sẹ́nu wórówóró ẹ̀ báyìí lójijì tí n bá robi sí bàbá mi tó ń jókòó yìí kẹ̀ báyìí lójijì ó yẹ kó sẹ́bẹ̀ bàbá mi ni ọmọ lè ṣe bàbá ẹ̀ yóò bẹ bàbá ẹ̀ ni tí mi bá wá ṣe bàbá mi ta ni mo fẹ́ ṣe nígbà tẹ ní àwọn ọba akẹ́ńbẹ tí wọ́n ń fi ẹnu kun Oòduà àwa ń bínú àyùdà àti bínú bàbá wa ni ò lè bínú torí pé òun ló lórí tí wọn bá fi ẹnu kun kó fi pọ́pùlà ṣé bàbá mi tí ọ̀dọ́ba tí ọ̀dọ́lógún kẹ́kẹ́ ni wọ́n fẹ́ nu kun ni wọ́n fẹ́ nu kun Ọọ̀ni òrìṣà ọlọ́run ọmọ rẹ bàbá ilé wa kó wa túnlẹ̀ Yorùbá sí kọ́ parí ìjà láàrin ọmọ Yorùbá ni ọdún lálẹ́ àná àwọn akẹ́kọ̀ọ́ mi pé wọ́n ní mo wá fẹ́ wọ́n pa mí o wọ́n á pè tọ́pẹ́ ní ẹ̀ ń bọ̀ lé bàbá yín wọ́n á pa yín bàbá ńlá mi ọpẹ́ ní bàbá ló ní kẹ́ ẹ máa bọ̀ aṣọ yín ò gbọdọ̀ yá àtàwọn tó bá tẹ̀lé yín ilé bàbá yín lẹ̀ ń bọ̀ ẹ mọ̀ bẹ̀rẹ̀ dé mọ̀ ọ̀tún bá ní kí n get out kí n tètè ṣe mọ́tò bàbá ń lóde mi bàbá tó rí tèmi bàbá ṣe dé omi ẹ̀ ń bọ̀ lójú mi pé sọ yẹ kó jẹ́ pé irú ọkàn ẹ̀ tẹ̀lé gan ní pé kíkẹ́ rí bàbá kó dẹ̀ kí n lè máa lọ àti bàbá tó máa wá sẹlẹbírẹ́tì yìí kábíyèsí ẹ̀ ní parí láéláé gbogbo ní lásìláyà yóò fi kún ní sèé tá a máa ń ṣe ni pé gbogbo bàtà ń dá àwọn ọmọ Yorùbá bàtà sáà ń ṣe á fi ìfẹ́ kún tá a bá fi ìfẹ́ kún àtó bẹ́ẹ̀ torí pé orírun wa ni bọ̀ àìgbé nǹkan wa ga ni mo ń dáráǹkì wa èmi ni mo bú láyé níbo wọn ṣé ní wàá sọ pé sìgá màdì ni wọn ní àbí èbó àbí níbo mo fẹ́ lọ gbogbo ibi tí wọ́n lé mi sí tí Fúlàní lé mi lọ tí Buhari lé lọ bí wọ́n bá kan lè lé yìí ò bá ní kò fi òun lè kà ní. ipò tí bàbá wa yìí wà àwọn tí wọ́n súnmọ́ bàbá gan wọn ò lè mọ bàbá àwọn rò pé ẹni tí wọ́n bínú pé tẹ bá ṣẹ̀ òun mọ̀ pé dandan ni ká ṣẹ̀ mu torí bàbá wa ni àwọn ọmọ rẹ máa ṣẹ̀ ẹ máa rí pé ọba ẹ wá ń bẹ nìkan òun fi bàbá pọ́pùlà ẹ wá ń pariwo ẹ filẹ̀ tí ọba dáko bàbá ta lọ́mọ. tí bá kọ́ tí mo bẹ́ sọ yìí nínú wa ni mo wà ọ̀rẹ́ mi ni nígbà tó jọba kò sẹ́ni tó mọ̀. ẹ̀yin yẹn wa ẹ máa bá wa share ètò yìí lógúnlógún ẹ máa bá wa share ẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n bó ṣe ń lọ lẹ́ ń wò yìí Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní nẹ́tíwọ́ọ̀kì yẹn ló fẹ́ ṣe bákan bẹ́ẹ̀ yẹn ó tún máa padà wá ẹ máa bá mi share ètò yìí ọmọ ládéládéládé Aláàfin ò ládé adé aládìkú la gbà fáláàfin abẹ́ẹ̀ rí pé àṣírí tú báyìí bàbá yìí fi ẹnu ara rẹ̀ sọ̀rọ̀ ó ní adé aládìkú ó ní wọ́n gbà tí wọ́n gbé fún Aláàfin Ọ̀yọ́ Òjò Pàṣẹkẹ̀rẹ̀ ọmọ Àtìbà ẹ̀yin olólùfẹ́ mi abẹ́ẹ̀ rí pé oníyẹ bàbá wo olóyè ọmọ Adéyẹmọ oníyẹ wọn ó yẹ wọn gidi ẹja tó sáré ṣe pápápá ká tó lọ síbi tí nẹ́tíwọ̀kì ti gbé dára
ẹja tó sáré lọ síbi tí nẹ́tíwọ̀kì ti máa tún gbé ṣẹnu rí ẹja tó sáré lọ bẹ̀ pápápá ẹja sáré lọ bẹ̀ pápápá nẹ́tíwọ̀kì yẹn òun ló ń ṣojú bẹ́ẹ̀ yẹn nẹ́tíwọ̀kì yẹn ò dáa nẹ́tíwọ̀kì yẹn ò dáa rárá nẹ́tíwọ̀kì yẹn ò dáa ẹ̀yin èèyàn mi nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe bẹ́ẹ̀ yẹn. nẹ́tíwọ̀kì yẹn ló ń ṣe bẹ́ẹ̀ yẹn ẹ̀yin olólùfẹ́ mi nẹ́tíwọ̀kì yẹn ni ṣáṣe sòrò yóò bọ́ sójú ẹ̀. bàbá yìí wà àwọn tí wọ́n súnmọ́ bàbá gan kò lè mọ bàbá àwọn rò pé ẹni tí wọ́n bínú pé tẹ bá ṣẹ̀ tí òun mọ̀ pé dandan ni ká ṣẹ̀ mú torí bàbá wa ni àwọn ọmọ rẹ̀ máa ṣẹ̀ ẹ máa rí pé ọba akẹ́wà mẹ́mì kan òun fi bàbá pọ́pùlà ẹ wá ń pariwo ẹ filẹ̀ tí ọba dápọ̀ bàbá ta lọ́mọ. tí mo bá sọ ẹ̀ nínú wa ni mo wà ọ̀rẹ́ mi ni nǹkan tó jọba kò sẹ́ni tó mọ̀ nǹkan tó. ẹ̀yin èèyàn mi nẹ́tíwọ̀kì yẹn ló fẹ́ ṣojú bẹ́ẹ̀ yẹn nẹ́tíwọ̀kì yẹn ló fẹ́ ṣojú bẹ́ẹ̀ yẹn. ẹ̀yin èèyàn wa ẹ ṣáà ṣe sùúrù díẹ̀ ẹ ṣe sùúrù díẹ̀ nẹ́tíwọ̀kì yẹn máa tó tún ṣẹnu re ẹ ṣáà jẹ́ ṣe sùúrù díẹ̀. ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín ẹ kú dédé àsìkò yìí ẹ rí pé òní yìí yẹ wá tó pọ̀ ẹ rí pé ó yẹ wá tó pọ̀ ẹ rí pé ó yẹ wá tó pọ̀ olóyè ọmọ Adéyẹmọ láàfin bàbá wa Ọ̀nìrìṣà olórí aládé gbogbo so adúpẹ́ lọ́wọ́ Elédùmarè torí pé èní yẹ wá pọ̀ èní yẹ wá pọ̀ ó yẹ ẹja padà lọ pápápá. ohun tó bá tó bá ń ṣẹlẹ̀ yìí yẹn àfi kí n gbà mọ́ra orí tí Oòduà gbé wá ń tiẹ̀ ó gbé ọlá ó gbé owó gbé nǹkan rẹ̀ wá lóde ọ̀run ni ẹni tí ń bá ń wá ń bá forí gbárí ọ̀hún rẹ̀ dé mọ̀ ni èyí tó kúkú fi sọ pé bàbá mi mo fẹ́ jẹ́nu ọlá rẹ̀ láti táàpù níbẹ̀ so gbogbo ẹni tẹ́ bá rí pé ẹnìkan ọba kí àwọn ẹnìkan ń sọ̀rọ̀ bàbá wa ẹgbẹ́ àwọn olùkọ́ tí wọ́n bá sọ̀rọ̀ bàbá yìí kọ́ kàkà rẹ̀ sí lára táàpù ṣé bàbá mi ni ẹ bá mi lò àbí tara fẹ́ ṣé bàbá mi fẹ́ kú tẹ́ẹ̀mí ló kọ àbí mọ̀ mi bàbá wa president Bọ́lá Tinubu kọ́ lọ jẹ́ mi rè ogun ẹlòmíì ṣe ní nǹkan bàbá ṣe ń jayé lọ ok tẹ́ ẹ bá wá kú president ṣé ìyá tèmi tí o gómìnà tí o councilor lẹ́ẹ̀ bá kú ẹ bẹ jẹ́ nǹkan gbogbo yìí náà máa fẹ́ wò pé ẹnìkan kú president eléyìí sọ pé ọba yẹn bú wọn ni kí lorúkọ ọba yẹn náà ọba yìí ó bú wọn ni kí lorúkọ yẹn inú bàbá ó bàjẹ́ sí ọba tó bá dé lọ́la àbẹ̀rẹ̀ yìí ọ̀rẹ́ fẹ́ àwọn ọmọ mi ní ọlọ́jẹ̀ mi kún bàbá ẹ̀ ní parẹ́ láéláé gbogbo tẹ bá ṣe láyé ayé ò ní fi bí ẹni bàbá wa ní ọ̀sán kan gẹ̀rẹ́ lórúkọ tí à ń fi ọjọ́ òkùnkùn òbí lórúkọ bá ń pè òun ló ti fáfọ̀ òun làbà tí ń tì kọ̀lé ọ̀run pọ̀ sí kọ̀lé ayé ọ̀run mi làbí jókòó yìí ọ̀run mi là ní ilé ayé tí mo ń lọ yìí ó ní màá ṣe gudugudu méje yaya mẹ́fà bọ́dẹ̀ ṣe délé ayé ọbọ̀bìnrin àjẹsùn gbogbo ayé máa pariwo àbí sọ lórí ọ̀run mi là kí ló dé ara igbó ara ìfaraya wọn mẹ́jọ ọ̀run sọ fún orúkọ rẹ̀ sọ̀rọ̀ mi là olódogójì ọjọ́ ẹ máa kó dín lọ tọrọ mú wa látọ̀dé ọ̀run nìyẹn gbogbo ntẹ ẹ bá ṣe láyé ayé òní fi bí láéláé ọmọ ẹjọ́ ọ̀run mi làwọn fi sun ogun obìnrin ẹ ọmọ ẹjọ́ ọ̀run mi là ní olódogójì ọ̀sùn onítorí orí tó mú wa látọ̀dé ọmọ ẹ̀yẹ ọmọ ni egun lóde yẹn gbogbo ntẹ ẹ bá ṣe láyé òní fi bí láéláé ọmọ ẹjọ́ sọgbọn àtàwọn ẹ fi mọ́ ni ó ní gbogbo ntẹ ẹ bá wà yẹn olódogójì ọdún kóhun tó ráyè tiẹ̀ ó ń torí pé bàbá yìí lọ jẹ gbogbo tẹ bá ṣe ayé mi bí ó ní bá ṣe bàbá wa wọn mú ẹbí sọ yà àparò ní mo múra mo mú tẹlẹ wọn àparò ké ó ní gbogbo tí ọ̀hún mi là bá ṣe tó bá tó ó ní gbogbo àrà yóò tọ́ da ó ń torí pé bàbá yìí ni ó ní yọ̀mọ̀ múra yọ̀mọ̀ mú jẹ
kábíyèsí gbogbo ohun tẹ́ ẹ bá sọ láyé mọ̀mọ́rẹ́ mọ̀mọ́ jẹ ọ̀pọ̀ ẹnikẹ́ni tí ì bá jẹ́ ọkùnrin ní ọba ní ìjòyè ní ọmọdé ní àgbà ní tọ́ba lọ́kọ́ rẹ̀ tẹ́ ìgbéga èdè ọmọ tó mi. ẹ mọ̀ ní káàkiri ìfẹ́ ní ẹ kò tí tó ẹ ti ní ìyẹn wọ́n látòdì ọ̀run ẹ gbé ilẹ̀ ìyẹn ẹ gbé lóbi 150 years sínú ayé ẹ wá gbé ìyẹn lórí pé àjàgbá yìí bàbá wa ní àjàgbá yìí ní ti àrá bí àrá bá jà tó bá pa kú tó bá ayé olùkóso ìbà bàbá ìbà yín ló ó sì bá yín bàbá ó sì bá ó sì bá gbogbo tí n bá ṣe ẹ̀fọ́rí jì mí ẹ dáríjì mí ẹ̀yin lẹ́ni mí níbi tí ẹ tì mí sí mo ti ẹ̀rí pé ẹ ti dáríjì mí báwọn bàbá mi ló tó kó wọ̀nyí àwọn bàbá mi ló tó kó yìí torí tèmi ẹ pa àwọn onílù ẹ pé gbogbo èèyàn kan wá pọ́n mi lé àbá tí n bá tún wá sọ pé nǹkan kan mo fẹ́ parẹ́ nìyẹn kọ́lọ́mọdé parẹ́ wájú yín èmi nìkan kọ́ ni màá sọ̀rọ̀ ń bí torí mo mú àwọn bàbá àjọjẹ akọ́láwà ń bí ọmọ kábíyèsí ni wọ́n mú bàbá mọ̀ dáadáa alájà àpòyànà láti London àwọn náà láwọn fẹ́ sọ̀rọ̀ láti dúpẹ́ lọ́wọ́ bàbá láti bá ń kí bàbá ohun tí mo bá wá ẹ̀yin bàbá wa ní àìkí aláṣẹkù pé okú sẹ́ bàbá mi mọ̀ pé wọ́n tẹ̀ẹ̀dì ní mí ṣùgbọ́n ọlá pé ọmọ Oòduà ní mí ọmọ onírìṣà ní mí bàbá mi ní mo lọ lójú títì ẹ̀wọ̀n tó bá mú mi ní pàrọ̀ pé ọ̀ní ló ní òun wá o ọmọ Yorùbá amọ̀dé ti sọ gbogbo àtijọ́ tamọ́ tí kéré pé mò ń lọ ọ̀dọ̀ bàbá wa onírìṣà olórí aládé gbogbo bí gàgà bá ṣe mí bàbá mi ní kẹ́ ẹ lọ bá ń pẹ́ kọ́ yẹn ju ẹ̀ mo ti ń lọ báyìí mo wá débi láyọ̀ mo ti mọ̀ pé ń padà sílé láyọ̀ tí mímu ò ní mi bàbá gbogbo ọjọ́ tẹ bá tẹ̀lé láyé tẹ̀ ń tẹ̀lé tẹ̀ ń lọ tẹ̀ ń bọ̀ ẹ̀ nífẹ̀ẹ́ kọ́ láéláé ẹ̀ mọ̀ níbi ni o wọ́n tẹ́ di mi ìyókù mi ẹ bá dé ẹ bá yẹn ju ẹ bàbá mi olúgbọ́n ní ti bàtà ti déwájú yín kí n kúnlẹ̀ kí n mọ sọ pé wọ́n tẹ́ di mi ẹ̀yẹn ju ẹ àkáǹtì mi ẹ bá ń sí òòsà tó lè sí rèé kábíyèsí nígbà mo dọ́dọ̀ bàbá wọn lọ́wọ́ ó ní sọ ti rí ọ̀ọ́ni mo ní nbẹ náà ní padà ọ̀túnba ló fọṣẹ yí mi nígbà tí bá sẹ́dẹ̀bẹ̀ kí n tó dọ́dọ̀ yín ó ní lọ rí aláṣẹ ọ̀bárọ̀ nìyẹn òun ló lè pàṣẹ pé níbi tẹ́ ẹ bá dẹ́hùn ló tó gẹ tí mímì ọ̀gbọ́dọ̀ ní kábíyèsí kòsáàdì ìkejì mo rí pé ẹ ṣe sọ mí kan mo wà ní Germany bàbá wa pọ́n mi lé bàbá ní ẹ pé ọmọ mi fún mi nígbà tí mo ka kámẹ́rà tí mo bá parọ́ kù mí ọkọ̀ mo padà kó sẹ́kún bàbá alágbàlá wà lẹ́gbẹ̀ẹ́ olódúró ni mo ní bí bàbá yẹn ṣe pọ́n mi ní ẹ̀ pọ̀ bàbá ní gbogbo yẹn dìde pàtẹ́ fún Sunday Igboho dùrú bà mí pé ṣé bàbá yìí ọmọ pé mo ti rí òun fèrè wọn á tún jókòó mo ní Oòduà mi àti màá lọ dókòó yẹn mo ní Oòduà lọ́sẹ̀sẹ̀ dín ó ní kí ni mo rí mo lẹ́ni tá à ń da ẹ̀bẹ̀ sí lára tá à ń dalẹ̀ sí tuntun arẹ́rìn tó tún sọ pé ọmọ mi ni wọn nǹkan kan gbọdọ̀ sí wọn Oòduà ló dé yẹn torí òun ló bí wa òun ló lọ wa láti wá bàbá mi security yẹn bí tẹ ẹ bá dé ẹ̀yẹ jọ ẹ ohun tó ṣẹlẹ̀ ní. ẹ̀yin èèyàn wa ṣé ẹ ṣáà ń gbádùn ètò yẹn bó ṣe ń lọ lẹ́sẹẹsẹ tó bá ti ń róòlù bẹ́ẹ̀ yẹn nẹ́tíwọ́ọ̀kì látọ̀hún wá ni ẹ jẹ́ á ṣe sùúrù ẹ jẹ́ á ṣe sùúrù ẹ̀yin èèyàn mi tó bá ti ń róòlù bẹ́ẹ̀ yẹn nẹ́tíwọ́ọ̀kì yẹn ni so ẹ jẹ́ á ṣe sùúrù díẹ̀ yóò tó padà wá ṣe mo dúpẹ́ ẹ̀yin olólùfẹ́ mi Oòduà gbé gbogbo wa kò ní gbé ọ̀dàlẹ̀ Oòduà Republic no going back. Oòduà Republic no going back. So ẹ jẹ́ kí a ṣe sùúrù díẹ̀ ẹ̀yin olólùfẹ́ mi nẹ́tíwọ́ọ̀kì yẹn ó dà pé ó tún ṣe bákan ọ̀bárọ̀ nìyẹn òun ló lè pàṣẹ pé níbi tẹ́ ẹ bá dẹ́hùn ló tó gẹ tí mímì ọ̀gbọ́dọ̀ ní kábíyèsí kòsáàdì nẹ́tíwọ́ọ̀kì yẹn ni o. ìkejì mo rí pé ẹ ṣe sọ mí kan mo wà ní Germany bàbá wa pọ́n mi lé bàbá ní ẹ pé ọmọ mi fún mi nígbà tí mo ka kámẹ́rà tí mo bá parọ́ kù mí ọkọ̀ mo padà kó sẹ́kún bàbá alágbàlá wà lẹ́gbẹ̀ẹ́ olódúró ni mo ní bí bàbá yẹn ṣe pọ́n mi ní ẹ̀ pọ̀ bàbá ní gbogbo yẹn dìde pàtẹ́ fún Sunday Igboho dùrú bà mí pé ṣé
bàbá yìí yóò mọ̀ pé mo ti rí òun fèrè wọn á tún jókòó mo ní Oòduà ní àti máa bá ọdún pé mo ní Oòduà lọ́sẹ̀sẹ̀ dé ó ní kí ni mo rí mo lẹ́ni tá à ń da ẹ̀gbẹ́ sí lára tá à ń dalẹ̀ sí tó tún máa rẹ́rìn tó tún sọ pé ọmọ mi ni wọ́n nǹkan kan gbọ́dọ̀ sí wọn Oòduà ló dé torí òun ló bí wa òun ló ní wa ìyá ti wá bàbá mi security yẹn bí tẹ́ ẹ bá dé ẹ̀yìn jọ ẹ̀ ohun tó ṣẹlẹ̀ ní Katsina ti ń ṣẹlẹ̀. ẹ̀yin èèyàn mi bó tún ṣe ń lọ rèé o mo tún ní kí n tún switch sí ibi tí nẹ́tíwọ́ọ̀kì tó ṣẹnu re àjọ gbádùn ètò yìí lónìí ni bó tún nẹ́tíwọ́ọ̀kì yẹn fẹ́ bó kọ̀ àjọ gbádùn ẹ̀ ni ẹ farabalẹ̀ ẹ̀yin èèyàn mi màá gbé yín débẹ̀ tán yányán. kó tó di pé bàbá wa Ọ̀nìrìṣà bàbá ó sọ̀rọ̀ sí ntí olóyè Sunday Igboho sọ bàbá wa Àtà àwọn ni wọn máa kẹjá sọ pé kábíyèsí o bàbá ìjókòó tí wọn bọ. olórí aládé gbogbo ẹrù jẹjẹ ní gbogbo nàìjíríà. kábíyèsí o bàbá wa Ọ̀nìrìṣà ọ̀rọ̀ ilé àti Sunday Igboho ó jọra díẹ̀ orúkọ èmi náà tí mo dúró síwájú yìí ọmọ jagunjagun lèmi mi ò sì gbé ọ̀rọ̀ fún ọba kankan rí láyé ṣùgbọ́n bàbá tó gbà mí lẹ́nu pé àgùjọ ló lọ kò ní yan Ọlọ́run ló ran nígbà tá a dẹ̀ ti jọ ó ṣètò ó jẹ́ àǹfààní wọn púpọ̀ ó wá ro tẹ́lẹ̀ pé àṣẹ ìfàárà mi ni mò ń sọ dànù bàbá yìí ní àfààní púpọ̀ ó ní pé àwọn bá bí ibi lẹ́kìtì wọn fi gbà àfẹ́rẹ́ ṣùgbọ́n kò sí ẹ̀ka lè ṣe sí bí wọ́n gbà pé mo mọ̀ arrogant òun ló gbéraga bọ̀ mi ò ló gbéraga iṣẹ́ tí bàbá bá mi lò wá mọ̀ pé mi ò ló gbéraga ṣùgbọ́n mi ò ní forí padà níbi tí ó ti fọ̀ mi. Mo dẹ̀ ẹ̀yin èèyàn wa nẹ́tíwọ́ọ̀kì yẹn ni o nẹ́tíwọ́ọ̀kì yẹn ló kọ́ sí gbogbo go slow yẹn ẹ ṣáà jẹ́ ká ṣe sùúrù díẹ̀ nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣẹnu rí rárá.
nẹ́tíwọ́ọ̀kì yẹn ò ṣẹnu rí ẹ̀yin olólùfẹ́ mi. Wọ́n fi gbogbo àwọn afẹ́rẹ́ wọn. Ṣùgbọ́n kò sí ìyàtọ̀ àti ìṣesí. Kí wọ́n gbà pé mo wà arrogant. Òun ló gbéraga bọ̀ mi ò ló gbéraga. Iṣẹ́ tí bàbá bá mi lò wá mọ̀ pé mi ò ló gbéraga. Ṣùgbọ́n mi ò ní forí balẹ̀ níbi tí ó ti fọ́ mi. Mo dẹ̀ rí pé bàbá ilé yìí. That's why the fact pé mo ti plug food àwọn ènìyàn tí wọ́n dẹ̀ ti wá sọ fún. Tó bí eléyìí ni mo sọ. Gọ́ọ̀mẹ̀ Fáyẹmí wá tẹ̀lé bírélé òun rẹ́ mi wá sọ́dọ̀ bàbá. Èmi ti gbà pé ààfin ibi tí mo ń lọ yìí. Bẹ́ẹ̀ bá jẹ́ kí n jíṣẹ́ Fáyẹmí fine. Bẹ́ẹ̀ bá jẹ́ kí n jíṣẹ́ Fáyẹmí bẹ́ẹ̀ ló kù ní kéèmì ò wọ́pọ̀. Ẹgbẹ́ ètò máa ní àìṣẹ̀lẹ̀ lọ́wọ́. Fáyẹmí làwọn ará ẹgbẹ́ mi ò tó lọ bọ́tọ̀ ní mọ́tò fún kókò ló rẹ́ mi níṣẹ́. Ṣùgbọ́n nígbà tí mo dé bí ọ̀rọ̀ tútù tí bàbá ẹ̀ bá mi sọ mo ronú kò mí pé kì í ṣe bàbá yẹn ní ilé yìí. Mo tún wò wọ́n dáadáa ó lọ náà má dá. Ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí o. Láì á lọ sọ́dọ̀ bàbá wa kábíyèsí Arábìjí tilẹ̀ Rábìjí. Ẹjọ́ mo ti sọ̀rọ̀ fún yín bọ̀dá wọn ní máa bọ̀ tó tí mo máa bọ̀. Ó tán ẹni sùúrù. Òkè kábíyèsí wa olórí aládé gbogbo ìgbìyànjú bí àti àkàn ọ̀jájá ó fi di ọ̀tẹ̀ ọ̀fi jálẹ̀ kábíyèsí ó kí gbogbo kábíyèsí tó wà kalẹ̀ nǹkan táwa wá fún ó sì kí gbogbo àwọn olóyè ó kí olóyè Sunday Ìgbòho Òòṣà òkè púpọ̀ ó tó jọ mẹ́ta tá a ti mara inú mi dùn yìí pé àwa kọsẹ̀ bá ètò tí ó ń wáyé lẹ́nu ẹ jókòó àwa kí kábíyèsí àwa bá wọn yọ̀ àwa bá wọn dúpẹ́ torí pé ẹ tó bá lórí òun náà lórí fọ́ barista ó ní ẹni lórí fọ́. ṣé lọ lọ́wọ́lọ́wọ́ yìí ẹ̀yin olólùfẹ́ mi nẹ́tíwọ̀kì yẹn ni ẹgbẹ́ mi náà. ẹ tí ò bá lórí orí kankan ò lè fọ́. ẹ ṣáà lè make sure pé gbogbo wa. ó jọ nǹkan tí kábíyèsí àtàtì ayédè tí wọ́n sọ nípa kábíyèsí àkìtàn ni wọ́n. ó dàgbà tí mo wọnú ààfin èmi àti àwọn ọba tí a jọ wá tá a rí òbítíbitì èèyàn tí mo sì máa ń nínú ìṣesí yín ẹ fi ìjẹ́ adarí rere ẹ fi hàn ní gbogbo ìgbà a máa ṣẹ̀yìn tá a bá ṣẹ̀yìn tá a látúnṣe ẹ sì máa foríjì wá náà ní ẹ máa mójú kúrò Ọlọ́run ní wo láì fi ẹ̀yìn náà èyíkéyìí tí ọmọ wa Sunday Ìgbòho tó bá ti ṣe ó ti wá bí ó ti bẹ̀bẹ̀ àwa náà darapọ̀ mọ́ kábíyèsí àtà àti gbogbo àwọn ọba yòókù láti bá bẹ̀bẹ̀ a sì nígbàgbọ́ wípé yóò tàn ní ọkàn kúkú dìyàn ọkàn ẹlẹ́ẹ̀kejì ó tún wá mú àwọn abéèrè míì wá torí pé ó kù ní ìbọn ró ó ní ọ̀rọ̀ wanted Ọlọ́run mú kúrò nínú ọ̀rọ̀ ohun kábíyèsí mo mọ̀ kó kéré nínú nǹkan tí Ọlọ́run lóyìn fún láti bá ṣe torí pé tí ó bá wà lálàáfíà tó free yóò tiẹ̀ jẹ́ ẹrù ọ̀rẹ́ ẹrù Sunday Ìgbòho ni bá àti ẹ̀mú jáde nínú ilé pé Sunday máa wà nínú ilé ẹ̀rù ó máa ba ẹnikẹ́ni láti kọlù wá
wọ́n mọ̀ yìí pé bí dàda wa ò tiẹ̀ lè jà àá náà ní àbúrò tá a gbójúlé ọlọ́pàá ní jẹ́ kó ṣiṣẹ́ nínú ọ̀rọ̀ torí ẹ tó máa ń sọ̀rọ̀ dáadáa ni ọ̀rọ̀ pọ̀ gan ni Sunday nínú sísọ ọlọ́run ní jẹ́ òṣìṣọ́ nínú wàhù ọ̀ní sí wàhù ọ̀ní sílẹ̀tẹ̀ ọlọ́run jẹ́ òdà fún ọ̀kalẹ̀ kábíyèsí ó tún wá sọ̀rọ̀ nípa ìkan òun náà ní wípé kí á fún ní iṣẹ́ ṣe kó mọ̀ jẹ́ wípé wọ́n bá làákàyè tó fún ní òun kàn máa dàlù náà ni ẹnu àgbà ní obì tí gbó kábíyèsí ó máa ṣiṣẹ́ lórí ẹ̀ mo mọ̀ pẹ̀lú ògo ọlọ́run orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó complex díẹ̀ ni tó jẹ́ pé bí gúgúrú ìlú kan ni tó bá ti yan àfikún ọmọ súfèé bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n sọ kó ti jẹ gbogbo ẹ̀ tán ó mọ̀ pé làákàyè tọ́lọ̀ fún kábíyèsí ó kún ó sì ṣẹlẹ̀ kọ́dà bí wọ́n ṣe rí gbogbo rìn àjò tó làálẹ̀ yìí ó yé wọn ju àwa lọ ọlọ́run sì máa kọ́ wọn máa ṣe ní orúkọ àwa tí a kọsẹ̀ bá ètò yìí akíkábíyèsí a ṣe tiwa nígbà tó bá yá nígbà tí ètò yìí bá forí tì ó sì nígbàgbọ́ pé àforíjì tá a tọrọ lórúkọ ọmọ wa Sunday tó tún jẹ́ ọmọ kábíyèsí wa bàbá wa Onírìṣà àforíjì náà ọlọ́run ó jẹ́ kí bàbá ó fún wa tí àwọn nǹkan tó tún so mọ́ tí wọ́n tún bá wa ṣe tí inú wa ó dùn tára wa ó yà tọ́kàn wa ó balẹ̀ táwọn gbégbé àìléwu yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o ẹ ṣe kábíyèsí. ẹ já sọ pé kábíyèsí o. ìwọ náà wo ẹni tó jókòó tì ní bàbá dáadáa. ní báyìí bàbá wa kábíyèsí ẹ jẹ́ kí gbogbo wa dákẹ́. ìta wa fẹ́ gbọ́ láwùjọ ọbẹ̀ yìí ẹ má rọ ọkàn kò sí wàásù wíṣù kankan ẹ bá sọ fáwọn èèyàn tó wà ní àkòrí ta ẹ jẹ́ kó dákẹ́. ẹni sọ̀rọ̀ ló nílò náà bàbá ń ṣàdúrà fún ọmọ náà àwọn ẹgbẹ́ àwọn méjì wo ni àwọn tí ó yẹ máa bọ̀ pápákọ̀ kí bàbá tó sọ̀rọ̀ bàbá ń ṣàdúrà fún ẹ̀yìn ẹjọ́ kan náà ṣókíṣókí ẹjọ́ àmọ́ kó bàbá ló fẹ́ sọ̀rọ̀ bàbá ti bọ́ yà ìṣẹ́jú kan péré. ó fẹ́ kún bẹ́ẹ̀ náà. kábíyèsí kì í ṣàjòjì kì í ṣe èyí kì í ṣàlùmọ̀ lẹ́tí gbà wá lálejò mo kí orí adé kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ irú kẹrẹ́yẹ ẹ̀ jù pẹ́ lórí yàyà bàbá mi àtúwọ̀ àyè torí bàtà kọ́kọ́ wá bí bàbá Akíntóyè lè gbà lálejò ẹ gba bàbá Akíntóyè lálejò fún wọn lé fún ọdún mẹ́ta níbi àyè nínú ìfẹ́ náà ni ẹ tọ́jú wọn
ẹ tọ́jú gbogbo àwọn èèyàn tó kó wá ẹ jẹ́ kí ìyà jẹ wọ́n nígbà tí ìjọba bẹ̀rẹ̀ sí lé wọn kiri tó lọ complete of ẹ tún tọ́jú wọn náà títí náà ìyẹn lákọ̀ọ́kọ́ ẹ̀kejì nígbà tó máa ṣe àmọ̀tẹ́kùn tàmátà àmọ̀tẹ́kùn lẹ̀ oríjókòó lẹ̀ wa ẹ̀yin lẹ́ta àmọ̀tẹ́kùn lẹ̀ ẹ̀yin àti bàbá Akíntóyè bàbá Adésọ̀kọ̀ àti èyí kékeré ìdájọ́ wà ń bẹ̀ wọ́n fi dá àmọ̀tẹ́kùn lẹ̀ kò ṣẹ̀yìn èyí kọ́lẹ̀ tí ń support wa èyí kọ́lẹ̀ tí ń tì wá lẹ́yìn ẹ ti dúró tì wá ẹ jẹ́ mọ́kọ́tà dúró fún torí àpèrè Oòduà yìí làwa ń tọ́jú àpèrè Oòduà yìí làwa tó wọ́n ò gbọ́dọ̀ tá àkọ́kọ́ bá torí tó bá bẹ̀rẹ̀ sí pa ọmọ Yorùbá tó bá bẹ̀rẹ̀ sí fìyà jẹ wá àpèrè Oòduà yẹn ló ń tàbí. Ìkẹta ní ọ̀rọ̀ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Nàìjíríà yìí wọ́n mú wa ní Miyetti Allah ní baba ńlá ní Kwara ní Kogi State ọ̀rọ̀ security wọ́n pa àwọn èèyàn lójoojúmọ́ ni tẹ́ bá dé ìrètí tẹ́ ẹ dé baba ńlá tẹ́ ẹ dé gbogbo àwọn agbègbè yẹn àwọn èèyàn wà síbẹ̀ wọ́n ti lé wọn kúrò ṣùgbọ́n àwọn dúró tájọ́ mọ́ Yorùbá gidi táyé sọ pé kékeré lélẹ̀ kọ́ fún wa láyè ká débẹ̀ ká pa wọn rẹ̀ gbogbo lẹ̀ Yorùbá yìí ká lè fi sọ pé Ọ̀nìrìṣà ìlú ò bàjẹ́ nígbà tẹ̀ wà ń bẹ̀ kò tẹ̀ ní bàjẹ́ lórí bàbá mi. Chief Sunday Adéyẹmọ alias Sunday Igboho tẹ́ gbà lọ́wọ́ lẹ́sẹ̀ lẹ́nu tẹ́ dáríjì pátápátá kábíyèsí o àdúpẹ́ lọ́wọ́ yín ṣùgbọ́n wọ́n pààyàn sí lọ́rùn wọn lọlé ẹ̀ wọ́n pààyàn méjì ẹ̀mí náà ń mú lọ méjì wọ́n pa wọ́n. Ìkejì wọ́n mú gbogbo nǹkan ìní wọn wọ́n bàjẹ́ owó wọn tó wà ní bank different bank accounts wọ́n gbẹ́sẹ̀ lé wọn ò lè rówó lò gbogbo lẹ́bọn yẹn káàkiri àwa tá à ń yin ọjọ́ ẹ̀ fún wọn ni kọ́ lè máa fi rò wọn ò lówó ọ̀ráyè wọn gbogbo yẹn then finally wọ́n wá gbé wọ́n tẹ̀ tó lórúkọ wọn àwọn mọ́là tó ń pa wá tó ń wọ ọdún ọkọ wa tó ń kó gbogbo àwọn ọmọ tó ń ṣe yamayama wọn ò mọ àwọn èèyàn wọ̀nyẹn yan fatafata ni wọ́n wájọ́ ọmọ wa tó ń gbèjà wa ni wọ́n á sọ pé wọ́n gbé wọ́n tẹ̀lé lórí kábíyèsí a mọ̀ pé kékeré ni fún yín láti ṣe tẹ́ ẹ lè bá wa sọ fún bàbá wa Tinubu kókó wọn bá gbé wọ́n tẹ̀lé ọ̀pọ̀ lè ṣe kò jù bẹ́ẹ̀ lọ bàbá mi kábíyèsí. ẹ ṣe mo dúpẹ́ kábíyèsí ẹ má bínú ó jẹ́ káwọn obìnrin náà sọ̀rọ̀ ní orúkọ gbogbo obìnrin ilẹ̀ Yorùbá mo kí abiyamọ tòótọ́ ni gbogbo ọkọ tí wọ́n ti sọ látàárọ̀ bàbá wa dáríjì bàbá wa Sunday Igboho kí ẹ lè bá wọn mójútó security especially ní ilẹ̀ Kwara wọ́n pa wọ́n gidi gan lọ́wọ́lọ́wọ́ bá lójoojúmọ́ ni wọ́n pa wọ́n tí bàbá Sunday Igboho bá wà ní ìlú ọ̀wọ́n ọba mẹ́rin tí wọ́n pa lẹ́kìtì wọn ò ní pa wọ́n wọn ò ní lọ bẹ́ẹ̀ o ìjayà Fúlàní ní Sunday Igboho ẹ bá wa tú wọn sílẹ̀ tí wọ́n bá mọ̀ kán wà lórílẹ̀‐èdè yìí kò sí ọmọ Fúlàní wá ń sáré tètè ní ẹjọ́ bàbá mi torí tọ́lọ́run ọba ẹ bá wa ṣe bẹ́ẹ̀ nílọ ní kíákíá ẹ ṣe àpẹ lórúkọ gbogbo abiyamọ adúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe wọ́n sá. ẹ ṣe ẹ̀yin abiyamọ èsì bàbá wa ẹjọ́ mo bẹ̀ wá ẹjẹ́ adákẹ́ ẹjẹ́ wa tá a wà lákòjì ńbẹ̀ yẹn náà ẹjẹ́ adákẹ́ àwọn tá a ṣe tíkẹ́ẹ̀tì gbé bàbá fẹ́ sọ̀rọ̀ báyìí ẹ jẹ́ kí gbogbo wa dákẹ́ ẹ jẹ́ sọ pé káàbíyèsí Ọ̀nìrìṣà. mo kí gbogbo orí adé tó wà ní ìkàlẹ̀ pátápátá mo kí o ẹ kú àmójúbà ọmọ yín ọmọ tí Ọlọ́run Olódùmarè kẹwàá pẹ̀lú ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire Olúọmọ
tí Ọlọ́run dá fún wa nítorí pé tá bá bí ọmọ tó láyà àbùṣe ó ti bùṣe torí àyà níní ojú ògùn lọ. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tẹ́ kọ́ rìn pẹ̀lú Sunday Igboho Òòṣà. Gbogbo ìgbà tí a ti ń sọ̀rọ̀ nínú gbàgede àwọn orí adé wọ́n ti ṣàdúrà fún, ọkùnrin ti ṣàdúrà fún, obìnrin ti ṣàyẹ́sí ẹ tó jáyé kò jù bẹ́ẹ̀ náà lọ. Ṣùgbọ́n àwọn tó kọ̀ rìn pẹ̀lú ẹ, kí ló ń jẹ́ Sunday Igboho, kí ló ń jẹ́ Igboho Òòṣà? Tó bá wájú tó ráwọn tó wà pẹ̀lú ẹ, tó wẹ̀yìn tó ráwọn tó wà pẹ̀lú ẹ, èyí tó ń jẹ́ Igboho Òòṣà nìyẹn. Mo wá ń fi àkókò yìí mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó tẹ̀lé Igboho Òòṣà. Ẹ̀yin ní èjìká tí ẹ jẹ́ kí aṣọ kó jábọ́ lọ́rùn ẹ̀. Ibikíbi tẹ́ bá wà ẹjọ́ ẹ dìde, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Torí kò sẹ́ni tó pọ́n yín lé ẹjọ́, ibikíbi tẹ́ bá wà mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Ẹ ṣé, mo mọ̀ dáadáa, mọ́ mi tó le náà ni òrìṣà máa ń bí ọmọ tó gbọ́n, ó máa ń bí ọmọ tó gọ̀. Gbogbo yín mo ti rí ẹlòmíì mi ò mọ̀ yín. Ojoojúmọ́ ni àkìtàn máa ń gba ọrẹ, ṣùgbọ́n ẹni tó bá lójú inú àtàrà gírí pé ọmọ tí ó da ẹrẹ̀ sí ẹ tó ń da àkìtàn, nítorí pé tìbìtìrì la dálé ayé. Ọlọ́run kẹ́mi pẹ̀lú nǹkan kan lórí ìtẹ́ odò ayé. Ẹni tó bá ní sùúrù, tó bá farabalẹ̀, ojú tó farabalẹ̀ á rí mú. Gbogbo yín ni mo mọ̀, mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé à ń sọ Sunday Igboho Òòṣà, àwọn tó wà pẹ̀lú ẹ̀, àwọn tó rọ̀ pẹ̀lú ẹ̀. Torí ẹ̀ ni mo ṣe kẹ́ dìde. Mo fẹ́ fàsìkò yìí kí ẹ ṣé púpọ̀. Ẹ má rò pé mi mọ̀ yín o, ọ̀pọ̀lọpọ̀ yín ni mo mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín ti mú mi, ẹ ti rí mi bú dáadáa. Mo mọ̀ yín dáadáa. Tẹ bá bú mi tó báyìí, màá kàn máa rẹ́rìn ní pé òye ayé gbogbo yín. Torí pé bó ṣe rí lára yín ni, tókun bá ti hó ruru báyìí, ẹ tún máa wá ruru ní. Orírun gbogbo àgbáláyé nìyí ló tún fẹ́. Ojúmọ́ kan báyìí ni àkínáwó sáwọn aláṣekú wa láàkí ń ṣe ètùtù, ṣùgbọ́n ní ìgbà kan ló tún fẹ́. Ògbìwọ̀ náà máa ń lò, tó bá défẹ̀ tó ṣe yángayánga, wọ́n á lè mú ẹ báyìí, wọ́n á lè lọ fi ẹ́ ṣe ògbìwọ̀ tó ń jẹ́fẹ̀ nìyẹn o. Tá a bá pa ìjì báyìí, tá a fi hàn ìjì, ẹ̀rù kì í ba ìjímèrè bàbá ọ̀bọ. Òtúfẹ̀ ló jẹ́ bẹ́ẹ̀ o. Èèyàn ni wọ́n máa ń fi gbìwọ̀ lójúfẹ̀. Ó wà lórí kì í fẹ̀, ṣùgbọ́n àwọn baba ńlá wa náà ló tó gẹ́.
ẹnikẹ́ni tó bá fi èèyàn pè wọ ní ìsìn apẹlẹ wọn bí ọ̀bọ ìjọba amúnimóògùn ìyẹn ni mo sọ fún gbogbo yín gbà yẹn pé sùúrù lọ́jọ́ tí ọmọdé bá ń gégi nígbó àgbà ọmọdé tó máa wó sí sùúrù yẹn òun ló wá dé báyìí nísìn. kábíyèsí o. sùúrù yẹn torí ó ṣe jó yín lára àgbà yẹn ó jó yín lára torí ẹ̀ náà lè ṣe bú bàbá yín lẹ bú tẹ yín lẹ bú gbogbo yín mo mọ̀ pátápátá ìyẹn ò ní pé màá fi ṣe àléébù fún yín torí bó ṣe yé yín mọ̀ nìyẹn èmi kọ́lọ́ńkú délẹ̀ fún ààrẹ wa orílẹ̀-èdè àná nítorí ọ̀rọ̀ yín àti gbogbo tó ń ṣẹlẹ̀ mo lọ bá èmi òun àtọ́lọ́run ló wà bẹ́ẹ̀. kábíyèsí. ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ṣùgbọ́n tí ọmọdé tí ọwọ́ ẹ̀ bá ti di ikú dà ò ní pèrè ikú tó pa bàbá ẹ̀. apá mi. nítorí wípé ọ̀rọ̀ wa nílẹ̀ káàrọ̀ òjìrè ọ̀rọ̀ tó lẹ́gẹ́ ni ọlọ́run kẹwàá àwa ni àkọ́kọ́ fún gbogbo nǹkan ní gbogbo ìran adúláwọ̀ àwa la láṣà àwa la máa ṣọ́ wọ̀ àwa la kọ́kọ́ wọṣọ gbogbo ìran jòkó tó ń wọṣọ àtọ̀rìn wa ní gbogbo àṣà aṣọ wọn ẹ lọ ṣèwádìí o pátá ṣùgbọ́n àṣà wa káwọ sanyín káwọ fì ká dé fìlà bíi ajá àwa la ní àṣà yẹn. Sunday Igboho ṣá sùúrù la máa fi yanjú kínní jẹ́ ká fi sùúrù tọ́ wọn fẹ́ràn wa wọn fẹ́ràn wa wọn fẹ́ràn wa ọgbọ́n ló gba ara gbogbo ẹni láti dàrú ní o láti pépèpè àdúpẹ́ lọ́wọ́ náà pé o gbógun lọ tèmi yé mi o. ó lè jù báyìí lọ ṣùgbọ́n olóhùn tó wá kẹwàá ààrẹ orílẹ̀-èdè wa tó wà bẹ́ẹ̀ ní sí ọmọ káàárọ̀ òjíire ni tó dẹ̀ fẹ́ràn bí tó ti jáde wá tó tọ́ ọlọ́mọ sọ fún yín o ààrẹ wa ó fẹ́ràn bí tí ó ti jáde wá ọmọ káàárọ̀ òjíire ni kó tó di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ààrẹ alátúnṣe ní èmi ò kì í ṣọjọ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ àfi sílẹ̀ bẹ́ẹ̀. kò yé ọ̀pọ̀lọpọ̀. Ọlọ́run kẹ́ Sunday Igboho púpọ̀ Igboho ṣá Ọlọ́run kẹ́ òmọ̀rọ̀ gbé kalẹ̀ ó ní ọpọlọ olóyìnbó ló gbé ká máa lọ iléèwé ká máa lọ kàwé yunifásitì èyí tó ka ju ìwé yunifásitì lọ. Ọlọ́run kẹ́ láti gbé ọ̀rọ̀ kalẹ̀ ó mọ bí wọ́n ṣe ń bá àwọn àgbà lò ó dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní o ibi tó ń lọ jìnnà gbogbo ń tẹ́ fẹ́ fún ìlọsíwájú ilẹ̀ káàárọ̀ òjíire kò sẹ́ni tó fẹ́ tó yín tó mi kò yé ọ̀pọ̀lọpọ̀ ni ṣùgbọ́n tí o bá ní àwọn tí o fẹ́ràn ẹ̀ tó o bá súnmọ́ wọn tó fà wọ́n mọ́ra ibẹ̀ yẹn ni wàá ti mọ ọ̀nà tó tún máa gbé gbà. Mo tún sọ lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ orí mi mo dúpẹ́ lọ́wọ́ tẹ́ pé o bá ogun yẹn lọ. Ọlọ́run Olódùmarè ló bá wa pẹ̀rọ sí
ó lè jù báyìí lọ àwọn míì tó ń jàjàǹgbadì lọ́wọ́ mi fi yọ wọ́n o inú fún ẹ̀dọ̀ fún náà wà àwọn ni wọ́n fi wọ́n tẹ̀ torí kọ́ Sunday Igboho wọ́n mú àkáǹtì ṣe ká tó bá gbé wọ́n tẹ̀lé o lè wà wájú bàbá yìí báyìí wọ́n tẹ̀dí àwọn agbẹjọ́rò lọ́ọ̀yà káfí gbogbo ẹ̀ka òtítì wé wọ́n tẹ̀dí wé ni àdèmà yọ kúrò bẹ́ẹ̀ ó ti ṣe. wọ́n tẹ̀dí lọ àwọn kan wọ́n tẹ̀dí wọ́n wà ní ẹ̀wọ̀n báyìí ṣùgbọ́n ò sí náà ó sì wà pẹ̀lú àwọn èèyàn àwọn tó nífẹ̀ẹ́ tó dúró tiẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ yín o wọn kì í sábà rántí yín Sunday Igboho nìkan ní sá Igboho òòṣà 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 àwọn ẹ̀yin gángan ló ń sá gbogbo yín kọ́ ìdí ọmọdé gbogbo yín kọ́ ẹ̀yin gángan ló ń sá. Ọlọ́run Olódùmarè ò ní yà yín bí ọmọ Haúsá tabarídà kejì ẹ̀ dédé àyèdèdè tí gbogbo yín lẹ́kúrò lẹ́yìn Ìgbòho kò sí tó ń jó ṣàmọ́ ẹ̀yin ni mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ ṣé o torí tó nígbà bá ṣe gbé igbá ẹ̀ la máa bá gbé lótìtọ́ àti lódodo wọ́n bínú fẹ̀ wọ́n bínú Mọdákẹ́kẹ́ Sunday ṣe bá mo ní kò yí ọ̀pọ̀lọpọ̀ yín àkọsọ ló ń bọ̀ ó lé gọ́mbà yẹn ẹ fi Sunday lẹ̀ bóyá Ọọ̀ni bọ́tà ló pè mí ní o ẹ kì í ẹ mú ẹranko bí ìgbẹ́ ó kọ́ ṣùgbọ́n ọmọ mi náà ni ọmọ ìtẹ́ ẹ̀ ni bó ṣe jó lára sí mi ó yé mi ẹ fìjà lẹ̀ ìjà ò dá kọ́kọ́ fún alẹ́ Káàárọ̀ Oòjíire torí ẹ̀ ni mo ṣe máa ń dákẹ́ lọ́pọ̀lọpọ̀ ọgbà ọbẹ̀ kì í mi pàpà nítorí láti ní ìfọwọ́sowọ́pọ̀ ìrẹ́pọ̀ àti ká wà lójú kan òun la máa fi gbáńdá máa gbà. ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ là ń ṣe lẹ́yìn wá bá mi ní ìdàkọ́kọ́ mo dárúkọ lọ́ọ̀yà ìfẹ́ gbogbo màá wá mo bá oníṣẹ́ oṣù ní gbogbo ẹ̀ lọ́lọ́run máa bá wa yanjú pátápátá ṣùgbọ́n mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ ó sọ tèmi yé mi tó bá ogun yẹn lọ o nítorí rò ó jù báyìí lọ àwọn tó ti lérí léka àwọn nínú ìwé wọ́n tẹ̀lé wọn inú ẹ̀wọ̀n wọ́n tẹ̀lé wọn wọn ò tiẹ̀ lè rìn wọn ò lè yan káàkiri tó ń ṣe ìjàgbádárí àjàgbádá tó ń ṣe àjàgbára ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọlá inú kan mi ò bínú sí ẹ̀ ṣé òrìṣà tó bí ọmọ tó gbọ́ òun náà ló bí ọmọ tó gọ̀ òrìṣà bí gbogbo ẹ̀jọ́ ni torí gbogbo wọn ló lọ́jọ́ rí wọn ó ní ìwúlò wọn akíkanjú ni ẹ̀ iyì ẹ̀yẹ wa ní ẹ nílẹ̀ Káàárọ̀ Oòjíire ó dẹ̀ ní rẹ̀ dànù. ó ti pẹ́ tó ti fẹ́ wá kó ní wọ́n fẹ́ o ọ̀pọ̀lọpọ̀ wọn ló ti pè mí ọmọ náà gbogbo wọn àwọn kan ní kó gbọ́dọ̀ wọ́fẹ̀ wọ́n wà ń bí o àwọn máa ṣe léṣe ni àwọn máa gbẹ lórí àwọn máa gbé lápá àwọn máa gbé lẹ́tà àwọn máa gbé lórí àwọn máa gbé lọ́rùn àwọn kan tún pè mí mo ní ẹ fi Sunday lẹ̀ ẹ fi Sunday lẹ̀ Sunday ìrédùn mi ló dàgbà sí Sunday ọmọ
ọmọ ọ̀fẹ́ ní Sáídé òòṣà. Gbogbo wọn ló pè bó ṣe ní pé ó máa rìn ní o gbogbo ẹ̀ ni mo mọ̀ ní Òtúfẹ̀ gbogbo wa la máa tú jáde Ìfẹ̀mọ́dẹ́kẹ́ wá ẹ máa rìn dáàfin bó ṣe máa yẹ̀yìn ju báyìí náà lọ gbogbo ẹ̀ ni mo mọ̀ ní tó ṣẹlẹ̀ sí ẹni ní ojú owó lọ gbogbo àwọn bàbá ẹ̀ wà níbí àwọn ká wá ṣèpàdé wọ́n ti lọ jókòó sí wọ́n ní rárá o Sunday Igboho ń bọ̀ wọ́n ní ẹ máa bọ̀ ẹ jẹ́ ká jọ pọ́nlé tí gbogbo wọn jókòó yìí wọ́n ní ó ń bọ̀ bí ẹ jẹ́ àjọ pọ́nlé wọ́n lè ní ó dà bẹ́ẹ̀ ọmọ wa náà ni torí ẹ̀ ló ṣe ní kókó bá mi súre fún ẹ nítorí ṣe kò ń ṣe ìjà tara ẹ̀ ló ń jà mo sọ̀rọ̀ lọ́wọ́ ní Ìjẹ̀rò ló yadé wí gbogbo wọn ti ẹ̀gbọ́n tí mo sọ mọ́ wọn ní Sunday ní òun ní ọmọ onírìṣà náà ní wọn náà ló lè mú òun dání fọ́ onírìṣà gbogbo ẹgbẹ́ tí wálé wí ìmúlẹ̀ tó bẹ̀rẹ̀ sí ọ̀pọ̀ tí mo sọ lọ mo tún ṣàdúrà fún gbogbo ibi tó bá dé láyé wọn máa gba yìí ní. Àwọn ọmọlẹ̀ kan wọ́n wá s'Òtúfẹ̀ ìmọ̀lẹ̀ ọjọ́ ìmọ̀lẹ̀ òòrùn àti ìmọ̀lẹ̀ òṣùpá wọ́n gbára jọ wọ́n ní báwo la ṣe máa jọ ṣe pọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lògo ti wáyé ọjọ́ ní ògo tòun kò sí ẹnikẹ́ni tó lè fọwọ́ dì lọ́wọ́. Ó ní asábásá ọ̀rẹ́bọ̀rẹ́ ànàmú tọ̀gà l'Òtúfẹ̀ èmi ọjọ́ tí bá ti títí dè ní tó kọ ọjọ́ bá yọ báyìí. Kò sí ẹnikẹ́ni tó yà wá. Òòrùn tún dé ó ní ìwọ́jọ́ àjọ ṣiṣẹ́ pọ̀ ṣùgbọ́n ògo ẹ àtògo tèmi ọ̀tọ̀ọ̀tọ̀ tún ní o. Ògo òòrùn kò sí ẹmọ àtàrí wọn kankan tó máa gbójú sókè báyìí tó máa wojú ògo òòrùn báyìí ojú ẹ máa fọ́ ni. Ògo tí òòrùn ní tí ọmọ aráyé ò lè gbójú wọn lójú l'Òtúfẹ̀ náà ni ògo òòrùn tó wà lọ́tọ̀ ọmọ aráyé ní fọwọ́ gbogbo ẹ̀ lójú. Òṣùpá ní ògo náà ọ̀tọ̀ ni alẹ́ bá lẹ́ báyìí Òṣùpá ló máa lé déédéé òun máa dá dúró ògo wọn á yọ kiri gbogbo àgbára yìí ló dẹ̀ máa rìn kò sẹ́ni tó fọwọ́ gbogbo Òṣùpá níláyé ọmọ aráyé ní fọwọ́ gbogbo ẹ̀ bó ṣe ń ṣe ni kó máa ṣe lọ Ọlọ́run Olódùmarè ò ní jẹ́ kó fi ẹnu kọ ò ní ṣìsọ ò ní ṣìṣe ò ní ṣìwé ò ní ṣìfọ̀ ò ní ṣìlẹ̀ olú ayé ò ní ló fẹ́
gbogbo àdá ó yẹ àwọn ẹ̀yọ́ sí ayé máa gbà fún oṣù àgbà fún àjẹ́ àgbà fún lẹ́bọ̀ ló máa gbà fún àwọn tó ní ayé gbà fún àwọn òmìnir àgbà fún torí pé àṣà àti gbogbo nǹkan ìlọsíwájú ilẹ̀ káàró di olójú dání àwọn aláṣẹkùn wọn gbà fún gbogbo orí adé àti gbogbo àwọn tó ti lọ wọn gbà fún ọ̀nà àti ọmọ àlà gbogbo ayé yìí ló fún ojú àti gbogbo àwọn tó kọ̀ wọlé pẹ̀lú gbogbo tí ẹ bá dáwọ́lé ọ̀nà yẹn àti ọmọ àlà gbogbo àwọn tó kọ̀ wọlé pẹ̀lú tó jẹ́ kó jẹ́ ìgbòho ìṣà lágbára ọlọ́run àwọn náà ní ṣíṣe wọn ní ṣíjẹ wọn ní ṣe wọn ní ṣèfọ ẹni lẹ́nu nígbà ṣe wọ́n ṣe ó ṣe nígbàgbọ́ nú ọ̀wọ́n nígbàgbọ́ nú àwọn náà gbogbo nǹkan táwọn náà wá tó fẹ́ fi jẹ́ èèyàn láyé ọlọ́run Olódùmarè bàbá mi pèsè fún nǹkan rere tẹ gbé lọ́wọ́ fúnlẹ̀ káàárọ̀ òjúre sùúrù la máa fi gbà ó sùúrù la máa fi gbà ó lágbára ọlọ́run Olódùmarè ẹ̀tọ́ wa àtọ̀ wa lọ́wọ́ agbẹ́nigbà òní gbé wa pamọ́ agbẹ́nigbà òní gbé àwọn ọmọ wa pa lágbára ọlọ́run Olódùmarè àwọn ẹni bíi tó wà nínú gbogbogbò wa àwọn onílẹ̀ àwọn bá wa tì wọ́n síta lágbára ọlọ́run Olódùmarè wọ́n máa parẹ́ máyé lára àwa ọlọ́run Olódùmarè àwọn máa gbé òkè wa ga yìí gbogbo àdáwọ́ ni wọ́n máa yọrí sí i gbogbo tuntun wílé ní àwọn àrọ̀ ọ̀mọ̀ fún wa àríbẹ̀ àṣẹbẹ̀ àríbẹ̀ ọ̀rọ̀ tó ó máa yọ owó dàṣẹ ní àṣẹ èmi àti agbẹjọ́rò asúnmọ́ra púpọ̀ gbogbo ọ̀dọ́ ọ̀dọ́ ìfòsí pátápátá nípa ọlọ́kùnrin là ń gbìyànjú wà á padà bọ̀ sípò á tún jù báyìí lọ lágbára ọlọ́run lórí ọ̀rọ̀ síkírọ́tì ilẹ̀ Yorùbá náà mo lè fi ń dá lójú àsìmí lórí ẹ̀ àsìmí lórí ẹ̀ ẹni wá láti kó ààrẹ tiwa ló wà bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ mo sọ fún yín o ẹ má dẹ̀rù pé bóyá mo fẹ́ràn wa ní ẹ̀ka òjìlẹ̀ ọmọlúwàbí ní àrẹ wa lẹ́gbàá ọlọ́run bá gbà fún àrẹ wa nílẹ̀ wọn ò ní ṣàìsàn gbogbo ẹ̀tọ́ wa wọ́n ṣe bá wọn padà díẹ̀ lẹ́gbàá ọlọ́run á padà tán mo lè ní ìgbàgbọ́ pé nǹkan wa àti òkú wa lẹ́gbàá ọlọ́run á lè tún padà bọ̀ sípò lẹ́gbàá ọlọ́run ẹ máa lọ́rí ẹ máa pọ̀ ọ́ nínú gbogbo máa lọ́rí ẹ máa pọ̀ ọ́ nínú gbogbo àdáwọ́ ní àjọṣe o gbogbo wúlà àrùn ti rọ̀ mọ́ ẹ bá ń sọ bó ti ṣe é ṣe o
mo ti bèrè yín látàná. adúlágọ̀. Once again, Koiki Media bring the world closer to your doorstep. Still live at Onirisha Palace. Olóyè Chief Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n ṣe kọ́ CBC sí ọba wa ibẹ̀ náà ni ẹ̀rí wa ti àwáyé.
Ẹja manage ọ̀dọ̀ yín. Èmi ni ayébíyìnjẹ. Èmi ń sà.
ẹ̀yin èèyàn wa. Ogi Media bring the work of your doorstep. This is the Interact of Sunday at the end of the show. ẹ̀yin èèyàn wa ìyí o olódùmọ̀rì àdójútó wa àdójútó wa. fún àǹfààní ẹ̀yin olólùfẹ́ wa tó jẹ́ wípé ìgbà àkọ́kọ́ rèé tí ẹ máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí àrólé bàbá 1010 TV níbi tí a ti ń jàjàǹgbara fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà wa ẹ subscribe sí orí YouTube channel yìí torí pé kẹ́ ẹ lè máa rí bí gbogbo nǹkan ṣe ń lọ. Bàbá wa olóyè ọmọ Adéyẹmọ wọ́n lọ ìlú Àkúrẹ́ láti lọ rí Alákúrẹ́ ti ìlú Àkúrẹ́ ìyẹn ọba Déjì of Àkúrẹ́ land. Orí ìkànnì yìí náà ni ẹ ti máa rí ní ọjọ́ tí a bá máa kéde déètì tí a bá máa mú. Bàbá olóyè ọmọ Adéyẹmọ ń lọ ìlú Àkúrẹ́ wọ́n máa dé Oǹdó Ẹ̀gìn lọ́dọ̀ ọba Oǹdó wọ́n lọ ọbẹ̀ ìdí tá a fi ń sọ fún yín nìyẹn kí ẹ̀yin náà kí ẹ lè máa mọ bí ó ṣe ń lọ kí ẹ lè máa wo bí gbogbo nǹkan ṣe ń lọ jákèjádò ilẹ̀ Yorùbá ilẹ̀ kóòtù òjíire. Ẹ̀yin èèyàn mi ẹ subscribe sí orí YouTube channel yìí kí ẹ̀yin náà lè máa rí ní gbogbo ìgbà tí a bá ti ń mẹ́tò wá kí ẹ lè máa gba notification lórí fóònù yín wípé àrólé bàbá 1010 o àti wà lórí ètò gbogbo àwọn information bó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá káàkiri ilẹ̀ Yorùbá gbogbo ibi tí àwọn ajínigbé gbogbo tí wọ́n sá pamọ́ sí àwa yìí náà là ń tú wọn láṣìírí gbogbo bá a bá ṣe ń gba information náà là máa mú wá fún yín ìdí nìyẹn tí a fi ń sọ fún yín pé ẹ subscribe sórí YouTube channel yìí kó tó di pé a mú ètò yìí wá sí ìpamọ́ gbogbo ìgbà tí a bá ti ń ṣe ètò kí ẹ lè máa rí kí ẹ̀yin náà lè máa jàǹfààní àwọn ètò wọ̀nyí. Ẹ tẹ subscribe button kí ẹ follow wa lórí Facebook ẹ̀yin tẹ́ wà lórí Facebook ẹ tẹ follow kí ẹ̀yin náà lè máa gba information lọ́tún lọ́sì. Ṣé mọ̀ pé ìròyìn tí èmi àrólé ọmọ bàbá 1010 ti bá mú wá sórí ìkànnì yìí ẹ lè gbọ́ ní OSROC Nàìjíríà ò lè gbé kódà NTA Nàìjíríà ò lè gbé ìdí nìyẹn tí a fi ń sọ fún yín pé ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjíire gẹ́gẹ́ bí ọmọ Oòduà àtàtà kájọ fi ọwọ́ sowọ́pọ̀ kájọ gbé ilẹ̀ Oòduà lárugẹ. Tí ẹ̀yin náà bá wo gbogbo àwọn nǹkan tí bàbá wa ọba Ọọ̀ni of Ifẹ̀ sọ ẹ rí wípé bàbá yìí ti yànnàná àwọn ọ̀rọ̀ yìí wípé àwọn foríjì bàbá wo olóyè ọmọ Adéyẹmọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tí bàbá wo olóyè ọmọ Adéyẹmọ náà sọ níbẹ̀ yẹn ó jẹ́ kó yé wa pé gbogbo àwọn ọmọ kóòtù òjíire o ilẹ̀ Oòduà láti wá. Bàbá wa kan sọ̀rọ̀ ńbẹ̀ yẹn pé bàbá wa ọba Ọọ̀ni of Ifẹ̀ tó kọjá lọ pé Oòduà nation ni bàbá yìí fọwọ́ sí fúdìí èyí ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa nínú ilé Oòduà nation ní kẹjá máa pe orílẹ̀-èdè wa ò kì í ṣe Yorùbá o Oòduà nation tí bàbá wa wọ́n ní Síjú Adé Okùn Adé ló fi ohùn tẹ̀lú bẹ́ẹ̀ pé àkókò ń bọ̀ o tí orílẹ̀-èdè yìí náà máa fẹ́ bọ́ lóko ẹ̀rú Oòduà nation a gbọ́dọ̀ gbà á kí gbogbo àwọn ọmọ aládé ká padà sílẹ̀ bàbá wa. Fúdìí èyí ẹ̀yin èèyàn mi Oòduà nation no going back Oòduà nation no going back Oòduà nation no going back Oòduà nation ni o àtàwọn tá a pera wa ní Yorùbá àtàwọn tá a pera gbogbo èdèkéde báwù ká máa jẹ́ àbí ká máa fi sọ̀rọ̀ ní ilẹ̀ kóòtù òjíire Ilé Ifẹ̀ ni gbogbo wa ti ṣẹ̀ wá ibẹ̀ náà ni kí ẹja padà sí orírun wa Oòduà nation òun náà ni kẹjá gbé lárugẹ. Bàbá wa olóyè ọmọ Adéyẹmọ bàbá ti ń lọ kúrò ní Ilé Ifẹ̀ ẹ̀yin èèyàn mi ẹ rí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó tún jọpẹ́ lọ ẹ rí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó tún jọpẹ́ lọ ṣẹ́yìn náà rí pé Oòduà nation wa yìí ó ń tẹ̀ síwájú lójoojúmọ́ kò fìgbà kan dúró kò fìgbà kan sùn kò fìgbà kan ṣàárẹ̀ ó ń tẹ̀ síwájú lójoojúmọ́ ni nítorí pé iwájú báyìí ni ọ̀pẹ́ ẹ̀bìtì ń ré sí iwájú lèmi àti yín a máa lọ lágbára Elédùà a ò ní tàjògbé sájò lágbára Elédùà wájú là á máa lọ o ẹ̀yin èèyàn wa ẹ̀yin èèyàn mi ẹ̀yin olólùfẹ́ mi nínú ilé
ẹ̀yin èèyàn mi ẹgbọ́n nǹkan tí bàbá wa aláàfin bàbá wa Ọ̀nìrìṣà sọ ó ní bàbá wa olóyè ọmọ Adéyẹmọ ó ní láti wákàtí wọn ò ń ṣe wanted mọ́ pé wọ́n ti gbé wanted kúrò lórí wọn ẹ láti wákàtí yìí bàbá wa Ọ̀nìrìṣà wọ́n jẹ́ kó yé gbogbo ọmọ kóòtù òjire o wọ́n ní bàbá wa ò kì í ṣe wanted mọ́ àwọn máa bá bàbá wa Bọ́lá Ahmed Tinubu àwọn máa bá wọn sọ̀rọ̀ láti yọ wanted yìí kúrò lórí wọn wípé wọ́n máa yọ o wọ́n ní ó ti di dandan pé wọ́n máa yọ ṣe ti rí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ọ̀rọ̀ wa ju ọpẹ́ lọ nítorí pé wọ́n máa gbé kúrò lórí bàbá láìpẹ́ láì jìnà gbogbo àkáǹtì bàbá ni wọ́n máa rìlíìsì fún ètò ààbò ilẹ̀ kóòtù òjíire wọ́n ní olóyè ọmọ Adéyẹmọ náà ló tọ́ sí o rí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó tún jọ pẹ́ lọ ẹ̀yin náà gbọ́ gbogbo nǹkan tí ẹ gbọ́ nínú ètò yìí lónìí rí pé ó kọ sísọ rí pé ó kọ sísọ rí pé ó kọ sísọ rí pé ó tọ́pẹ́ rí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó jọ pẹ́ lọ ẹ̀yin ọmọ Oòduà ẹ̀yin ọmọ Oòduà ẹ̀yin ọmọ kóòtù òjíire ẹ̀yin ọmọ Oòduà rí pé ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó jọ pẹ́ lọ lídàndẹ̀ ẹ̀yin èèyàn mi mo kí yín ẹ̀yin ọmọ aládé a kú oríire 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 ó lágbára látòyí ọdún yìí wanted padà kúrò lórí bàbá Ìgbòho Òòṣà ẹkùn ọkọ̀ Fúlàní adúpẹ́ lọ́wọ́ Elédùà o ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yin èèyàn mi ẹ bá mi share ètò yìí ẹ subscribe sórí YouTube channel yìí kẹ́yìn náà lè máa rí bó ṣe ń lọ bàbá wo lóyè ọmọ Adéyẹmọ bàbá ti ń padà wọ́n ti ń padà sílé wọ́n ní wọ́n tẹ̀ ó máa kúrò lórí wọn láìpẹ́ láì jìnà bẹ́ẹ̀ ni wọ́n máa release gbogbo àkáǹtì wọn fún wọn rí i pé ọ̀rọ̀ wa tọ́pọ̀ ó jọ pẹ́ lọ pẹ̀lú tẹ́lẹ̀dùnmọ́. ọmọ bọ̀ wálé ọmọ Oòduà wá sílé Oòduà Ìgbòho ọ̀sà ọmọ tí wọ́n kí bàbá ọmọ tí wọ́n kí bàbá. ológìní ìtàgòdé èkúté ilé ẹ̀pàràmọ́ ológìní ìtàgòdé èkúté ilé ẹ̀pàràmọ́ ẹ̀yin kúndàdí ẹkún ilẹ̀ Yorùbá ẹkún ọlọ́wọ́ ológìní ilé bàbá mọ̀ kì í gbọmọ lẹ́rù ọdẹ Ìgbòho Òòṣà Ìgbòho Òòṣà. ọ̀rẹ́ mi nìyẹn náà. Ìgbòho bàbá sọ̀kalẹ̀ ní.
òkú alẹ́ ìdílé ló wà. Aláwọ̀ lẹ́nu géètì yẹn gan. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe yín? Ìgbòho ṣáàṣì ń tẹ̀síwájú, orí bàbá dábì ṣì ń tẹ̀síwájú, Ìgbòho ṣáàṣì ń tẹ̀síwájú láti máa rí gbogbo ọba aládé ilẹ̀ kóòtù òkìrè. Ìgbòho ṣáàṣì ń tẹ̀síwájú láti máa rí gbogbo ọba aládé ilẹ̀ kóòtù òkìrè. Ẹ máa bá mi ṣíà ọba aládìkú tẹ̀síwájú. Ìgbòho ṣá ẹkùn ọkọ̀ Fúlàní ìgbà tẹ̀síwájú. Kí ni ìdí àbò kí yín the white lion ìkáàbọ̀. Ẹ wo bí gbogbo ènìyàn ṣe ń dìbò ọmọ aládìkú. Olódùmarè dá alákùnrin kú. Àwọn òrìṣà ilẹ̀ Yorùbá rèé ó padà wálé ayé. Àwọn òrìṣà ilẹ̀ kóòtù òjíire rèé ó padà wá sílé ayé. Òòṣà. Again, Koiki Media bringing the work closer to your doorstep. A tún wà ní ọ̀dọ̀ kábíyèsí wa Ògúnṣùà of Mọdákẹ́kẹ́. Ibẹ̀ náà ni a wà yìí. Kábíyèsí wa ní olóyè ọmọ Adéyẹmọ ó dé. Chief Sunday Adéyẹmọ kéré fún ìlú àwọn bàbá wọn, ìyá wọn, lọ́balọ́ba.
náà ni wọ́n ń kí lọ́wọ́ náà ń kí ní kọ̀ọ̀kan àwọn alágbádá yóò fún wa kí gbogbo ènìyàn pátápátá ìgbòho ìgbòho ló yàtọ̀ sáwọn alágbádá tuntun àwọn alágbádá agbárìyẹ ìgbòho ìṣàkóyà nípa ọláyé ọmọ kan ìgbòho ìṣà àfi Mọdákẹ́kẹ́ ní Ìgbòho Òòṣà wà lọ́wọ́lọ́wọ́ báyìí àfi ọba Mọdákẹ́kẹ́ òun ní Ìgbòho Òòṣà ń bẹ lọ́wọ́ báyìí. ayé wà lẹ́yìn àga wà lẹ́yìn ẹjẹ́ ká tó tó. ẹ jẹ́ kí ẹjọ́ sọ́ni ní pé àwọn ní nǹkan tiwa gbogbo tó bá jẹ́ kí akọ̀láyè tó wà bí. yàtọ̀ sí bàbá wa kábíyèsí yàtọ̀ sí bàbá wa kábíyèsí Ògúnṣúà nìkan ìwọ́n tó bá mọ lẹ́mu láìkẹ́ àkọ̀láyè àádìdè dúró láti kọ orin ìbílẹ̀ wa Mọdákẹ́kẹ́ àkọ̀láyè tó ní tàǹṣe lónìí àmì pàtàkì ní nílẹ̀ Mọdákẹ́kẹ́ àkọ̀láyè ègbè àti ẹsẹ̀ ìkíní Mọdákẹ́kẹ́ àkọ̀láyè ìlú ìbílẹ̀ wa àmọ̀ṣẹ́ àdé akíkanjúládé ọ̀tá ìhàlẹ̀ wọ́n ṣe lásán ní orí ẹ̀yẹ kò ní sàìdé ẹ̀yẹ. Ọ̀yọ́ ilé ìgbéra fi ṣẹ̀wá o tàbí wọ́n tẹ̀lé pẹ̀lú ìṣọ̀kan. Ẹyẹ àkọló fún wa lórúkọ àkọ̀ráyè bá ń jẹ́ àwùjẹ. Ògúnṣúà òtúmọ̀ o àdúgbò òbí fòsàn wá lòdì. Mọdákẹ́kẹ́ o àkọ̀ráyè o ẹja jókòó lórí àkókò wa a ṣe gbogbo ẹ̀ pápá ni Aláàjì Sùláìmọ̀ Àkàlà tí wọ́n jẹ́ balógun mùsùlùmí ilẹ̀ Mọdákẹ́kẹ́ akérògùn ilẹ̀ Mọdákẹ́kẹ́ àkọ̀ráyè àdúrà ìbẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú ìbẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká gbọ́dọ̀ tóbi. Àwọn àṣìyá adúpẹ́ fún Ọlọ́run ọmọ wálé tí òun dúdú tí yàtọ̀ ń pẹ̀lú láti gbogbo pé mo ní kẹta láti gbogbo máa wọ́n lọ́wọ́ mo ní ẹ bá ní níbẹ̀ ọmọ wálé adúpẹ́ fún Ọlọ́run o ọba tó ní kí ọjọ́ òjò tó ní wa ìlú ìná àti àtijọ́ wà Sunday Igboho dáàbí tó ń jẹ kúrò dáàbí kúrò pẹ̀lú pẹ̀lú ẹgbẹ́ ọlọ́dọ́bí ìsí àdàmọ̀dì ní o àwọn ọ̀rọ̀ ọmọdé kẹ́kọ̀ọ́ rẹ̀ ìta wá ṣe lónìí tó sojú ní bàbá wa adúrókù bàbá wa bẹ́ẹ̀ ni a lè gbogbo àwọn bàbá àti bàbá olóyè àdèmí náà adúrókù ọ̀fúnra kẹ́kẹ́ rẹ̀ mọ́ mo ní kọ́ orúkọ ọlọ́run jẹ́ kí a ṣàṣeyọrí ọdẹ kí ọmọ ṣàṣeyọrí ní Sunday Igboho ṣe ń lù í ọlọ́run àṣeyọrí ni òun náà tún wá fojú fẹ́ Mọdákẹ́kẹ́ tó dá sí ọlọ́run ti bá tiẹ̀ náà jẹ́ o májèsì ìgbà ní ọmọ dá o Mọdákẹ́kẹ́ ò ní bàjẹ́ Mọdákẹ́kẹ́ ọmọ akin lójú ogun ọmọ àbùdá tó ní.
ẹ ṣé bàbá wa Alhaji Sulaiman Akala Ọládùà balógun mùsùlùmí Mọdákẹ́kẹ́ akérògùn lẹ̀ Mọdákẹ́kẹ́ àkọláyè lẹ́yìn eléyìí ní ṣókí torí àkókò wa ṣẹ̀ṣẹ̀ kí n má fi gbogbo èèyàn ṣùgbọ́n ẹni tí màá kọ́kọ́ ṣe àfihàn wọn àwọn náà ni ẹ̀yin àgbà ẹ má jẹ́